Olè ara sinimá àgbéléwò ìyẹn lórí ìkànnì Àpáta TV lórí YouTube. Fíìmù yìí mà ní o, fíìmù yìí kà màmá ó lágbára ó gan tí o. Ǹjẹ́ ìwọ tó bá ń gbọ́ mi tó o bá ti subscribe bá wa subscribe sórí channel kájọ máa ṣe kó máa dún lọ kó máa dún bọ̀. Lórí fíìmù yìí láti rí ògbóǹtarìgì òṣèré ni tí ìfẹ́ wọ̀ ní ẹ̀wù bí ara torí pé ó ti fẹ́ arákùnrin kan rí tẹ́lẹ̀ tí yẹn wá ṣe bó ṣe fẹ́ ṣe tí wọn ò jọ ríra mọ́. Ó wá fẹ́ lòmíì lẹ́yìn ọdún mẹ́rin ò tí yẹn wá wò pé yes àsìkò gbéyàwó tó. Àmújọ́ ìgbéyàwó ó wá ku ọ̀la ká ṣègbéyàwó ìyẹn ni pé ìgbéyàwó kọ́la ló bá rárá jọ́ ni ará àgbà tó ti fẹ́ rí. Nìyẹn bá ní ó wù mí kí n padà fẹ́ o àfi bá ti wá ṣe láwọn òṣègbéyàwó mọ́. Ẹjọ́ tó bá jẹ́ yín ni irú òbí ọkọ bẹ́ẹ̀ ẹjọ́ kí lẹ ṣe fún ìyàwó kí lẹ máa ṣe. Tó bá jẹ́ yín lẹ bí ọmọbìnrin tó da ìgbéyàwó alárinrin náà rú tẹ́ ti pe sẹ́nítọ̀ pé gọ́fúnà pé pírẹ́sídẹ́ǹtì pé ààrẹ láti ìlú òkèèrè USA United Kingdom tí gbogbo wọn ti wọlé wá pé a fẹ́ wá ṣe ìyàwó kó lárinrin kó dùn tí ìyàwó wá sọ pé àníṣe èmi ò ṣèyàwó mọ́ o ẹjọ́ kí lẹ ṣe kí lẹ ṣe. Kọ́lọ́run kó gbà wá ní o. Ẹ lọ wo fíìmù yìí ó wà lórí Àpáta TV lórí YouTube ó ń gbóná fẹlifẹli ẹ lọ wò ẹ jẹ́ kí n rọ́wọ́ yín lórí comment section tó bá jẹ́ yìí ní kí lẹ ṣe o. No now yẹn ni kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣe ẹ́. She will not embarrass her husband's family because embarrassment to Tole kò sí báyìí o. Ẹ ṣílẹ̀kùn ni. Ṣé wọ́n lè ṣílẹ̀kùn ni? Pàtì. Ẹ káàárọ̀. Ẹ̀yin wò láti bó síbò. Ẹ pàṣẹ fún jáwé láti kẹ́kẹ́ kóra yín dànù. Mo mọ́ mi àwa ni o. 50 million. What about 50 million? Mi ò ṣe sọ. Babe, ṣó mọ nǹkan? Màá hà di 10 million sí kí gbogbo ẹ̀ lè jẹ́ 60 million please. Mi ò ṣe. No. Iná dẹ̀ ló ń bẹ̀. Mo rí tó ṣe lọ. Check out. Wọ́n ti check out. Ibo lọ́lọ́. Wọ́n sọ yẹn fún wọn. Hello. In fact, èmi go believe. Bọ́ mo máa pè é pa. Gbogbo lọ́hùn-ún máa street 24/7 iṣẹ́ tiẹ̀ ní lọ́run. Akẹ́mi ra wà nígbà.